واسمها فأردت ما تحوى وعز الملتقى لا يوجد الخير إلا في مهادنه والشر ذو طلبت الشر موجود. Ani dara wale àbúkúbọ̀ ilé bàbá wa lómi gbóná la wà. Ká gba owó àdúrà ká kọrí ilé ni. Ká gba owó àdúrà ká sì kọrí ilé. Kàràmàkàmà. A kàn máa tẹ sílò díẹ̀díẹ̀ torí àwọn tí wọ́n náwó wọn ń jẹun lọ́wọ́. Àlùbáríkà tí ń bẹ lára àfáà wa àgbà bàbá wa olómi gbóná ọlọ́mọdé ọgbọ́dọ̀ láíláí. Àmín. Àìgbàdànù rẹ̀ òun ní gbogbo orúkọ tá a jókòó yìí. A bá wọn bá owó àṣẹ àgbáyé ni. Kìsì dìyàrí fàádì àdàrú. Bàbá wa olómi gbóná wàlíyìí ọlọ́run kan ni bàbá yẹn. Àmì ẹ̀ tí ìmọ̀ yìí wọn nísìn ó ní jọ bàbá bá jáde láyé. Fàádì àdàrú. Ibo lọ lọ ìlọlẹ̀ olómi gbóná. Ilé bàbá olómi gbóná. Ilé bàbá olómi gbóná. Ònìwánu ni bàbá àdírẹ́sì fádùgbò ní. Mo lọ ìlọlẹ̀ bàbá olómi gbóná ni. Bí wọ́n bá sì ń sin wá sí wọn la ilaha illallah. Ẹ máa rí àwọn hikma. Bọ́ọ̀ bá gbọ́ Yorùbá tọ́n bá gbọ́ wá sí bàbá olómi gbóná ọmọ Yorùbá fi tú déwù. Kìsì dìyàrí fàádì àdàrú. Àwọn àfáànù ni inú àwọn àfáà ńlọrin ọ̀kan ni bàbá olómi gbóná tí wọ́n ṣe fọwọ́ tì sẹ́yìn. Ẹ wá wo àwọn àfáà tòní. Ẹ wo bí abára wa dé. Ilé àwọn wàásù ń pa àwọn ni wọ́n wá ganu. Ẹ wo bí àwọn àfáà fira wọn yílẹ̀ ilẹ̀ dé. Ẹ̀kọ́ tí mo kọ́ lára wọn wá sí àgbáyé láyé ni pé gbogbo tí wọ́n bá ń ṣe láyé tí wọ́n bá pé Buhari Musa yìí ní lọ. Bá a ti wá yìí nísìnyí. Ibi agbémọ́tò síta ní àbá ní à. Èyí ṣe mo lè agbémọ́tò síta ń pè yín àyàtọ̀ ní olómi gbóná wọn ti pè wá. Béèyàn gùn tó kan sánmà tí bá ń ṣe nǹkan lọ́rìn yìí tí ọba fún mi ní invitation báyìí àbí kó sì pè mí pé tọ̀ ẹ̀dàkùn àmọ̀rí ti yín o ẹ̀dàkùn gbogbo ẹ̀sẹ̀ àwọn ẹ̀wà yìí ọlọ́run pé kẹ́yìn lóbi ti yín náà kú tiwọn ẹ̀yìn lọ. Àfi tó bá jẹ́lé àfa àwa la máa tó sí àmbẹ̀wò àwa la máa gbé tébù mbẹ̀wò. Ẹjọ́ tá àfa ọba ti dúró pẹ̀lú ọlọ́run àti tó ké nínú àwọn bàbá olómi gbóná ti dúró dò ní. Níbo lẹ ti rí bàbá olómi gbóná tó ń ṣe pòtìpòtì bíi tiwa káàkiri. Wọ́n ní wọ́n lọ́dọ̀ àkànbẹ́lẹ̀ kínní kẹwàá bá olómi gbóná wájú kájòkó láyé. Àmì ẹ̀ bá wa. Inú àwọn yíyí ọlọ́run tó kú tá a fi bẹ̀ lọ́hùn òun ni bàbá olómi gbóná. Àmọ́ kódà ń bẹ ládùúgbò ní tí ò fura pé wà níyì ọlọ́run bàbá olómi gbóná. Àmọ́ gbọ́ bá yá ẹ máa mọ̀. Irú wọn lọ tán ní kẹ́ ẹ tó fura. تبكي أحبة عشرة وتشوكا. Adétúnmọ̀bí. كم قد وكبت بها أسائل أهلها. Bí bàbá olómi gbóná ọlọ́njẹ́ àríwọ̀n pé ẹ̀dá kan ìfòrí yìí ní ládùúgbò tó ti ń dá àpò wọn ní ẹ̀dá kan. Bí wọ́n bá gbọ́ pé bẹ́ẹ̀ bá dé ìjọba ní alájí ni kẹ́ ẹ máa bá wa bọ̀ nísìnyí. Tó bá jẹ́ pé bùbá ni iṣẹ́ àdájí àbàtà wọn wà sí àgbáyé ká má bàbá olómi gbóná la. Bùbáhùn àti fìlà náà ni bàbá olómi gbóná gbèdé ilé ìyá kéwú lábàtà fún kẹrẹ. كم قد وكبت بها أسائل أهلها. Adétúnmọ̀bí àwọn ọ̀tọ̀ wọn bí àwọn àtàná.
ìjẹkújẹ làwa ń jẹ láyé lónìí àwọn bàbá tá à ń sọ̀rọ̀ wọn lọ́wọ́ yóò jẹ jẹkújẹ wọn ò sì wáwá kúwà wọn ò sì lélẹ̀kúlẹ̀ ni wọ́n fi ń bẹ nínú ayé wọn kò ní wọ́n sì ń gbádùn ayé wọn lọ ọmọ sì ń di tí ó dà ní dáadáa obìnrin di tí ó dà ní dáadáa. ẹ wá wà wá tó ní èmi àti wọ́ ó dá sí iwájú ọlọ́gbà ẹni wọ́n ń gbà wọn àfa àwọn ọmọ wa ganú lè síbi àwọn àfa ẹnu tá a fi ṣe tàbí sí ẹnu tá a fi ṣe báàsì wọn láwọ̀ wà á gbà kalẹ̀ èmi ò sí nù wọn ò torí mi ò lọ àmọ́ nítorí mú báwọn àfa ọ̀pọ̀ wà náà. أنا أهلي متراحمة مشفقة. bàbá mufti Diyari Sheikh Suleimana Al-Faruq oníkìtìpá ẹ lọ́pọ̀ ẹ̀wí dáadáa fáfá ẹnu àwọn afáàrí wa náà lọ́rin àwọn wa ń kọ̀rẹ́kìtì ẹ̀ káfá olè ẹ̀yìn tẹ́ ẹ bá kéwú ẹ mọ bẹ́ẹ̀ ti lo kéwú yìí gbogbo wa náà káfí lówó olówó àtowó ni wọ́n jọ màsírí ara wọn ń bolo ti rí tiẹ̀ tó ń fọlá tiẹ̀ bẹ lọ́hùn ń bolo ti rí ń bolọmọ tó ti rí. bàbá mufti Diyari ọlọ́run jẹ́ àrí àfa àpẹ́. Amina. Sheikh Suleiman wa ń sọ fún ìpè àfa tó tún ṣe fún gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọ ènìyàn àfa bàbá mufti tó tún ṣe fún gbogbo ìjẹ́ wí kọ́nà pàtó pé kò sẹ́ni tí ò lè ṣe mistake ó sì ké mistake náà ní ẹ̀yìn dà ẹ̀ǹdì ẹgbẹ́ máìkì ẹni káwọn afọ ọmọ bìnú ẹni wọ́n ní ọ̀tọ̀rọ̀ àforíjì èmi ò tí ì rírú ẹ̀rí láyé àkọ́kọ́ tẹ́mi ọkọ̀ọ̀kọ́ rí mi ó ní náà àmì ò jẹ̀bi ní ìwà géètì ẹ jọ ẹ máa bá fi dáhùn màmá mi náà. àmọ́ wọ́n bá ṣe pé mi ni tí mo béèrè irú tí mo béèrè lọ́wọ́ ẹ̀ nì tọ́wá ní ẹjọ́ ẹ máa bá fi dáhùn màmá mi náà mi ìjẹ̀bi èmi ò mọ̀ sọ́tẹ̀lómi mo ì sọ pé àwọn tí wọ́n dúró ń bẹ̀ kọ́ dá torí bá a ti sọ̀rọ̀ yìí gbogbo ayé la wà mo ì sọ pé àwọn tó dúró ń bẹ̀ ọ̀dà àáfàá ni mí àáfàá ni wọ́n tọ́ bá jẹ́ pé mi mo sì irú nǹkan báwọn ṣẹlẹ̀ mo gbé máìkì kalẹ̀ báyìí sàlámù alẹ́ èyí sì pa agbádá mi mọ́ra èyí sì pa agbádá mi mọ́ra yìí mọ̀ ń jáde lọ ẹ̀yìn tẹ́ bá jókòó ń bẹ̀ jókòó mi. wọ́n ní téèyàn sọ sáwọ́ àáfàá ayé kọ̀dá ìwọ wá ń sọ pé wọ́n ò jẹ̀bi ẹ̀tún wá jókòó. ṣé gbogbo ẹni ó jókòó ń bẹ̀ lọ́wọ́ á mú ló mú 200,000 lọ lé ní. bó ti wù kẹ́ ẹ̀pọ̀ tó mẹ́wọ̀n ṣé gbogbo yín lẹ wá mú lọ àmọ́ tọ̀ ẹ̀yin náà tún bẹ́ẹ̀ bá tún béèrè pé ètúnṣe tẹ́ ẹ fi jókòó tẹ́ ẹ dìde ńgbà tó sọ lóyún òun ẹ̀yin náà tún rí rí ọlọ́wọ́n sàmọ̀nà kálukú. Àmín. ìtìlẹ̀ yẹ bí ọ̀rọ̀ òun ni pé ayé gbọ̀n ti ń lọ ẹ̀dá wà fà ẹ̀dá kù ibi wọn ò bá pè wá ẹ mọ̀jà lọ. òkú kú dà ìkú ẹ ti débẹ̀. àwọn àfa àdúgbò wọn bẹ ńlẹ̀ wọ́n bá lè wẹ̀ àwọn nu bí mo sì lè wẹ̀ àwọn nu àwọn ìmọ̀ọ́bọ̀ àdúgbò wọn bẹ́lẹ̀ tí wọ́n ṣáájú kírun níyà yìí ní sí wọ́n bà wá wá ní ilé tó wá ìtọ̀ ilé báyìí ti súnmọ́ lẹ́hùn ìjáde wọn nà ní ilé àfáàyà kéwù ilé wa lọ́dún wá sí àgbáyé ní bàbá mi ẹ wo nǹkan gbogbo tí ń jà àfáà nìyí gbogbo tí ń jà àfáà ẹ dákun ẹ já tara tọ́sẹ̀lẹ̀ yìí kálukú ọ̀pọ̀ rẹ̀ ní pẹ̀lú tó ké. يريد الرجال والنساء. ọlọ́jẹ́ أكرمك الله. ọkùnrin àtobìnrin wọ́n máa fẹ́. إذا كان